وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. Bàbá wa ọba Ìlọrin àtàgbègbè ẹ̀. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Àwọn bàbá náà ni wọ́n wà níjókòó yìí. Bàbá wa àwọn ìlú ni wọ́n wà níjókòó yìí. Bàbá Balógun Alánẹ̀mú wọ́n wà níjókòó. Bàbá wa ààrẹ wọ́n wà níjókòó. Bàbá wa bàbá ń sàlẹ̀ wọ́n wà níjókòó. Àwọn ìlú bàbá wa Balógun àgbà bàbá ní Fìlàní wọ́n wà níjókòó lẹ̀. Gbogbo àwọn bàbá tẹ́rí tí wọ́n wà níjókòó yìí àwọn Ìlọrin rèé. Ẹni ọba ti rí yín bàbá wa ọba Ìlọrin lórí. Inshallah. Tá a béèrè lọ́dọ̀ Ọlọ́run fún yín ni pé ẹ pọ̀ nínú ilé yín tó fi fa ẹ̀yin yọ. Fífà yín yọ kò wá jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ayé mọ̀ pé ká àlùbáríkà ọlá aṣáájú ẹ̀dá ayé yín ò ní dìtàn bú. Àmín. Dákun ẹ bá ṣe àmín fún wọn. Àmín. Ẹ ṣé púpọ̀. Aṣojú gómìnà wa wọ́n wà ń jókòó lẹ̀ Malam Abdulrazak Abdulrahman Abdulrazak kò sí tí ó wọ̀ Abudu náà ní gbogbo ẹ̀ kanáà ni. A kí wọn kó ètò ìlú Melo Grand Kadi Adamallahu hayata. bàbá wa Grand Kadi Justice Alhaji Àgbà Ọlọ́run jẹ́ lásìpẹ́ o. Àmín. Àlùbáríkà ọlá aṣáájú ẹ̀dá. Allahu alayhi wa sallam. Àfáà wa bàbá wa tá gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu wọn nísìn tọ́rọ̀ Ọlọ́run ní gbogbo tí bàbá Justice Harun bá ń sọ. Mọ̀lánà Justice Harun Hafidhahullahu wa ẹkú wájú o kéwù wá ké látara yín o. Mọ̀lánà Justice Ẹ̀sẹ̀ Muhammad àfáà wa ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀kúnyà. Bàbá wa Ọlá retired Grand Kadi. Bàbá wa chairman elétò yìí. Àrí bàbá wa lọ́lọ́jẹ́ bàbá wa Súlú. Àwọn Ìlọrin nu àwọn olówó nùlú yìí nù. Àkíyàn o. Wọ́n wá kí bàbá wa Àgbàlá Gégé níjókòó. Fadilatul Mudir. Bàbá wa Mudirul Markaz. Táwọn wò wọ́n lára gáúsù wa. Kálukú ló ní gáúsù tiẹ̀, gáúsù gbogbo alákadá ni. Àfáà Dr. Shambaki akíyín púpọ̀ SBS Alhaji Wàtúndé ẹ̀ṣẹ̀ ẹ̀kú ètò gbogbo ẹ̀yin bàbá wa Ansarudeen bàbá lákàtà gbogbo ẹ̀yin elétò wa àfọlọ́hun kíyín ẹ dákun ẹ foríjì mi o ẹ̀yin ìyá wa kú ọdún o àkúyèdún Ọlọ́run jẹ́ àsọ̀pọ̀ ẹ̀ lọ́ba mójútó àwọn ọmọ yín ẹ̀rí jòkó ẹ̀ ní ara mi tutù díẹ̀. Allah. Ọ̀rọ̀ tí ń sọ lẹ́ni mo bẹ̀ gbogbo jàmá bẹ́ẹ̀ bá ti bá ń ṣe Bismillahirrahmanirrahim ẹyọ kan Mọ̀lánà Justice Gere wọ́n ti wà ń jókòó lẹ̀. Hayyakumullah. Justice Ibrahim Abdulrahim. Bàbá wa Alhaji Àgbà tòní ni wọ́n rán mi wá. Adamallahu Samahatu Sheikh Mustafa Muhammad Kamaluddin Bun Habibullah Bun Musa Al-Adabi. Adamallahu hayatahu. Ẹ̀bá ní Adamallahu hayatahu. Adamallahu hayatahu. Pẹ̀lú àlàáfíà ara wà láàáfíà. Bàbá wa Alhaji Àgbà tòní ni máa kí gbogbo jàmá.
wọ́n ní kí bàbá wa ọba Ìlọrin kí n kí gbogbo jàmáà pé a kú ọdún a kú ìyèdún iṣẹ́ bàbá ni àwọn fúnra wọn ni wọn ò bá wà ń bí àmọ́ ẹ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí wa ọlọ́run kọjọ ọjàre bismillahir rahmanir rahim ẹyọ kọ̀ọ̀kan tẹ́ bá ń ṣe yìí ọlọ́run bí bàbá darúgbó kí wọ́n dàgbà láyè náà ó sì máa bẹ pẹ̀lú ìdáyà ọlọ́run alákùnlẹ̀ kan náà bismillahir rahmanir rahim. ìjírà tọdún yìí Na'am. ó yẹ ká rọ̀ balẹ̀ láàrin ẹ̀sìn sọ́dún yìí ọlọ́run fìṣe rẹ̀ hàn wá Allahu akbar. alúsì bàbá wa ìmáàmù àgbà àjọjò kó lè sí ni Radiyallahu anhu. chairman elétò ìjírà yìí Professor Badimasi Lanre oníharakani àwọn ni wọ́n sọ̀rọ̀ lẹ́sì Radiyallahu bá a ṣe ń sọ̀kalẹ̀ wà sí ni wọ́n wá pàdé mi bí àárín ẹ̀sìn sọ́dún yìí láàrin ìyá wa rówó lò mọ́ ìyá sẹ́ńtà Radiyallahu ta'ala. àárín ẹ̀sìn lọ́dún yìí ni bàbá wa Alhaji àgbà Tana Sama'atu Sheikh Abdulkadir Radiyallahu ta'ala anhu. wọ́n ní ọ̀kọ̀ọ̀kan lọ́wọ́ yọ àsọ̀wọ̀ kọ́ àwa ni kó o lè rọwọ́ kó o lò ó lóṣù kan kó wá pé gééré bọ́bá wa rí bẹ́ẹ̀ a máa kọ́dà láàrin ọdún tọ́lọ náà ní ẹ̀gbọ́n bàbá tó bí bàbá wa Oníyè tí bàbá Oníyè ń wí nù wọ́n ní bàbá mi ni o bàbá mi ṣaláìsí gbogbo ń tà wọ́n ń wí yìí àwọn kúrò nínú ayé tá a wà yìí nù gbogbo àtà bá rántí wọn ẹni ọba rántí kúrò wà láàwì yóò mọ̀ ṣe àmọ́ kò dáa ká sì kọjá lérí wọn yà yín ká mọ̀ sí nǹkan kan bá a ṣe kà wọ́n àtàwọn tẹnu wa ọ̀ká bisimilayi kúlẹ̀ kú wọ̀lọ́. bisimilahi rahmanir rahim huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. mo fẹ́ lè pé gbogbo ń tábà máa sọ ń bí kí bàbá wa Gáúsù ó wí wọ́n sì àmọ́ ẹ gbọ́ báyìí ìdírà là ń ṣe yìí o à ń kó láyè kan à ń bọ́ sí kan la mọ̀ sí kéèyàn ó kó láyè kan kó máa lọ bí kan la Nabi Muhammad sí. Allahu ala Muhammad. ọlọ́run sì ti wí pé bisimilahi rahman rahim illa tansuru. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Illa tansuruhu qad nasarahu Allah إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. ó sì ọlọ́run òun àtàbúbákìrì ni wọ́n jáde ńgbà nira dé wọ́n ti pamọ́ra. Allahu akbar. wọ́n wá jáde lọ Mọ̀dínà náà wọ́n rò kó ti pinnu àsọ̀mí ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Illa tansuruhu. wọ́n dé Mọ̀dínà wọn oríṣiríṣi wàhálà náà tún lọ́ọ́ kàn wọ́n ní fọkànbalẹ̀ nínú ìlú àmọ́ wọ́n wá ń kógun jà wọ́n láti ta. Illa tansuruhu. ọlọ́run ní èmi fúnra mi náà ní ìmọ̀ràn lọ. Qad nasarahu Allahu idh akhrajahu alladhina kafaru thaniya ithnayni idh huma fil ghari idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana. ìjírà àtọ́dún yìí ẹ dákun gbogbo wa lámòjòjò tí ń ṣe Nàìjíríà. Karamakumullah. kò sí fọkànbalẹ̀ nílùú wa. gbogbo àwọn tẹ́lọ Mọ́kà tí wọ́n dé nísìnyí gbà wọ́n ti ń dé airport lọ́kàn wọ́n tún mọ̀ pé a tún dé ìlú gbéyàn. ìgbẹ́ làwọn èèyàn dẹ tẹ́lẹ̀ èèyàn ló kù tí wọ́n ń dẹdẹ nísìnyí. à ń gbọ́ òfin akéèké láyé yìí náà láti wí pé òjò ń rọ̀ kéèdá ẹni ò tó tàná ilẹ̀ àrèwá wa lọ́hùn là ń ti ń gbọ́ tẹ́lẹ̀ àwọn ń fi wá lára pé ẹ mọ̀mọ̀ jẹ́ àwòrán. àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n kó lóògùn mọ̀ sọ́hun nísìnyí kì í tẹ́wọ́. lọ́yọ̀ state ńbẹ̀ńbẹ̀ ṣé ti Kwara wá ń yà yín kánrin
bẹ́yàn bá ń kọjá lọ tí ń lọ lálẹ́ nísìn bí aago 8 bí wọ́n nìkan lọ ń bá ń lọ mọ́tò tí ń bẹ lẹ́yìn rẹ̀ ọmọ wò fẹ́fẹ́fẹ́ ni òun náà sì ń wọ̀ níwájú ni. إلا تنصروا فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين. lọ́wọ́jú ọbọ̀ sẹ́mi mi insecurity yìí tádé híyà ló kù báyìí. sacrifice ló kù fún kálukú báyìí. mo fẹ́ gbé látẹ̀rí ẹ̀yin àfáàǹgbè mi jọmọ kéwu yín. ká máa rántí pé àwọn tànà bọ́rọ̀ bá dé àwọn yóò pé alájí àgbà tí ò sí láyé mọ́ yìí nǹkan ò sí báyìí. bí a bá máa sì ń ròyìn bí a bá ń ròyìn mẹ́gàjí àná lórí mẹ́gàjí tòní wọ́n mà ní tòní ọ̀dánu. nígbà tí èèyàn bá wà nù ilé kan tó wá ní ọlọ́run bá kẹ́ mọ́gàjí wa àná bọ́rọ̀ bá dé yóò ti bá nǹkan ṣe sí wọn indirectly kí ni wọ́n ń wí fún tòní. wọ́n ní tòní òwúlò nù kọ̀kájú ẹ̀ nù. ẹ̀yin àfáwọn ẹ̀mọ̀ múra sí bá a ṣe rí stìjábà rí gé ń padà. a sì mọ̀ kí bàbá ọba ọlọ́rin wọn ò sí mí bọ́rọ̀ bá ti dé wọn ránṣẹ́ pé yín náà ní kó ti yá ó ti yá kè ó sí nǹkan kan tó burú ń bẹ̀ kéèyàn ọbẹ̀ lọ́hùn tí òbí ọba tí ìgbà kò ṣe nǹkan kan kò ní fi ilẹ̀ ni fàbúdìrọ̀ bákà. wa'budira rabbaka hatta ya'tiyaka al-yaqin wa'budira rabbaka hatta ya'tiyaka al-yaqin. ẹ dákun ẹ̀yin kọ̀mọ̀sẹ́ jáwọ́ kọ̀mọ̀sẹ́ pati ọ̀dà ńgbà ọ̀rọ̀ bá dójú ẹ̀ wá ní ńgbà tó lásìkí ẹ̀kọ́ ọlọ́pàá sẹ́nu ọ̀nà ẹ̀kọ́ civil defence sẹ́nu ọ̀nà ọ̀dà agbára àwọn ọ̀ka mọ́ ẹ̀kọ́ sọ́jà síbẹ̀ general wọn gbé náà pa wọn. lápàgbé. إلى الماء يسعى من يغوص بالحكمة إلى أين يسعى من يغوص بماء báyà bá ń jẹun tó pa lérí àbáta ọlọ́pàá àbí wọn á ní ẹ tètè gbómi fún un mọ́ sọ̀rọ̀ o máa mú mi báyà bá wà mú mi tó ha lẹ́yìn kí ní ọ̀yọ́. ìjọba ò sì dákẹ́ wọ́n ń gbìyànjú fagbara wọn ṣe mọ tàwa tẹ̀yìn àfàwà mọ̀núfà. akramakumullahu al-karim. bàbá check bí kálukú ọba check ara rẹ̀ ni pé má bá lùkún tàdé àbí má bá lùkún tàdé òun láhà wala yustajabu lakum. Ibrahim ọmọ àdìyàmọ̀ ni wọ́n bi pé èyí ṣe tá ń bẹ má bá lù náà nàdé òun láhà wala yastajibu lana èyí ṣe tá ń bẹ ọlọ́run tọ́lọ́run ọ̀dá wa lóhùn mọ́ ẹ̀yin àfa ẹ̀ mọ́ tá àfa Ibrahim ọmọ àdìyàmọ̀ wa kà ọ wá kà pé ntí òjò dáhùn mọ́ ni ntí òjò dáhùn mọ́ ni bí ẹ bá mú inú ẹlòmíì nísìnyí tí wọ́n fẹ́ tá fi tákàdá sí yóò bu náà ní fi. torí àrámù ní jẹ. torí nǹkan kí nǹkan ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìwọ tó sì kọ́ bá àwọn àfáà náà tiẹ̀ náà ń bẹ lára rẹ̀. ẹnìkan ọmọ bu ẹnìkan. àkọ́kọ́ náà. ẹ̀yin ọjà yín ìjọba wa níwọ̀n ìgbà tẹ́ ẹ bá ti wà ń bẹ̀ tẹ́ ní àdìbò tá a sì dìbò fún yín á máa sọ̀rọ̀ yín ni o. ẹni ọba sì ti wá sọ ọ́ ni ẹ̀kọ́sẹ̀ Umaru bin Abdulaziz ó ní rahimallahu mana arafa àìbí àbí mọ́nà àràfà àìbí wà àlámọ̀ní ọlọ́run bá ń kẹ́ ẹ ní ọba rí àléébù mi tó fi hàn mí ẹ má jẹ́ ó di pé a sọ̀rọ̀ tán ó di kọ́tàgáàdì. A'afakumullahu al-karim. àkókò lágbára tẹ́lẹ̀ nítawọn alájàgbà máa wínú ni wọ́n ní àlágbára a sì máa ṣàdúrà fún yín ni bàbá láà máa ṣàdúrà fún yín ni. Allahu akbar. ọlọ́run náà yẹn sí ọ àníṣẹ́pẹ̀ ọlọ́run náà yẹn sí ọ oníkìtì ọbàjẹ́ ọ pé tìyà náà ọbàjẹ́ pọ̀ nù. Fahijratu khayru li khalqi linnasi ibratun. àfà yìí níbi tí wọ́n lọ tádé ẹ̀yìn ọlọ́sẹ̀ wa ẹ̀ túbọ̀ múra sí náà ni àwọn aráàlú kálukú ló ṣe tádé yíyà gbogbo wa la mọ ibi tí nǹkan yìí ń lọ ẹ wo ọ̀rọ̀ tó pààyàn lẹ́kún ẹni tí wọ́n ń jọ ń ṣèjọba lọ́wọ́ fa ó wá pílánì fúnra rẹ̀ pé kí wọ́n kidnap òun. Allahu akbar. òun náà wà ń bí ìjọba òun fa nǹkan méjì ni mo rí mú ń bẹ̀ inú kó ṣe pé ń rí oore ní kò bá lẹ́nu. tẹ́ lọ́wọ́. ọmọ rí fìrífìrí. nínú kó jẹ́ oníkàràhàn tó ní agbára.
ìran kejì nù. wà tòlùmọ́tò lè hírùsù láyà sódù ayílà tóra ẹni ọba ti ń lo ojú kòkòrò kò sí tí ó dàpẹ́ bó kò tó rẹ̀ àfikún. òkú náà ni. àfáà síbútún alukuraanu ní suratul Baqara. àwọn hasibtum an tadkhulul janna. ẹ rò pé ẹ wà lè jẹ́ ọ̀pọ̀ àfáà yìí má dàmí dúró. walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum massatuhumul ba'sa'u wad-dharra'u wazulzilu hatta yaqula ar-rasulu walladhina amanu ma'ahu mata nasrullah ala inna nasrallahi qarib. ẹ lè wà lè jẹ́ nà bẹ́ẹ̀. am hasibtum sẹ́yìn rò pé ká wà lè jẹ́ nà an lọ́fẹ̀ẹ́. tadkhulul jannata walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum. nígbà tẹ́ ẹ̀ bá wá ń gbádùn dáadáa yín tó ṣẹlẹ̀ sáwọn tó ṣáájú yín tó wá ṣẹlẹ̀ sí yín nílùú Ìlọrin yìí náà kọ̀ọ̀kan rí báyìí ni ìyẹn ti gbá wọn mú ìyẹn gàǹtígá gbọ́gbá wọn mú lẹ̀ yìí. jìgá abá wọn sọ̀rọ̀ jìgá ẹ̀yin àgbàlagbà ní òye yìí nílẹ̀ yìí fìtínà míì ti dé tó ṣe pé ọdún kan ò ní dé kí ni ọmọ jà káwọ́ tó dé iná lè sẹ́sìlú àwọn afọwọ́ adé pé Ọlọ́run ti dá dúró bẹ́ẹ̀ ṣe bí omi odò Súnkẹrẹ fẹ́ fo ojú odò òun ni ó fẹ́ fo títì bọ́ sí odi kejì. bàbá àtàlọ́hún wọn là fà Súnkẹrẹ wa èsè ó di wa lọ́wọ́ nù ó dá Súnkẹrẹ tún Súnkẹrẹ sí tún Súnkẹrẹ sí yín sì ń sún bàbá ń ṣe wí ń sì ń sún gbogbo nǹkan ni ọ̀pára yín bẹ lọ́wọ́ ẹ̀yìn àfà. àmọ́ hasibtum an tadkhulul jannata walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum massatuhumul ba'sa'u wad-dharra'u. bàbá wa lẹ́jẹ̀ àgbà ní gbogbo wa tá à ń rí nira ẹjẹ́ ṣe sùúrù yóò padà dẹ̀. àwọn tànà náà rí ìdílé wa sólùsìlú ilẹ̀ mímọ́ ànábì lẹ́sẹ̀. hatta yaqula ar-rasulu. kódà ànábì fẹ́ bọ́hùn pé Ọlọ́run mata nasrullah. walladhina amanu ma'ahu mata nasrullah. ó ń fi Ọlọ́run àtàwọn tó ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n ní mata nasrullah nígbà wo ni ìdẹ̀kùn yóò wá dé. ala inna nasrallahi qarib. àwa náà ti fẹ́ wí bẹ́ẹ̀ ní sí pé bò ní ìdẹ̀kùn wọn wá dé torí bí afọkànsí náà wọ́n ń gbé wọ́n ń pa wọ́n yìí odidi ọba ìlú wọn gbé hán. àgbégbé. tádé yàtá wa ṣe nísìnyí kálukú ó múra ká dákun gbogbo ń tábà fi rẹ́síkì orílẹ̀-èdè yìí ní ká fi ṣe nínú tádé àwọn ní ká bẹ Ọlọ́run ẹ̀yin aṣáájú wa. wọ́n sọ̀rọ̀ kan chairman wọ́n sọ̀rọ̀ kan fẹ́rẹ́ lẹ́ẹ̀kan ẹ mọ̀ gbìyànjú o ẹ mọ̀ ṣe o bẹ́ẹ̀yàn bá kọjá nísìnyí gbogbo nǹkan ń lọ kùlù àmọ́ àgbọ̀dọ̀ fi Ọlọ́run ọ̀gbọ̀dọ̀ kú ònú ètò wa. àwọn iléeṣẹ́ wa tẹ́ ń túnṣe yìí à ń rí inú wa sì ń dùn ẹ dákun ẹ jẹ́ mọ́sálásí ó padà síbẹ̀. àwọn ò fẹ́ kírun tẹ́lẹ̀ o. wọn ò nírun kí tẹ́lẹ̀ fa. àmọ́ ẹ dákun ẹ jẹ́ ó padà síbẹ̀. ẹ dákun ẹ jẹ́ ó padà síbẹ̀. kódà bọ́bá wa ṣe pé náà ni pé níbo láṣẹ wá ṣe ní tìtorí àwọn junior workers ni wọ́n kọ́ ọ lákọ̀ọ́kọ́. a sì ń gbọ́ làbárì tí wọ́n ń kọ́ ti stadium lọ́wọ́ nísìnyí. wọ́n kọ́ adúpẹ́. kódà a gbọ́ pé pásínà kò wọn ni wọ́n ti ń kọ́ Ọlọ́run ò ní pín yín pa. àmín. mo ṣe wá rí ìhun kí gbogbo àwọn ayé wọn ní kí mọ́sálásí ó dìde tọrẹ ni ọba ní nǹkan ṣe kọ̀gbọ́dọ̀ kó ń bi iṣẹ́ lágo 2 3. àyílẹ̀ àtàlásàrí ọba ń bẹ. ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ṣe rí wọn yìí omi máa bẹ lọ́fíìsì láago 5 láago 6 tí wọn ò ní tì kó ń bẹ̀. àyèyé wọn ni ẹ̀yẹ má bínú sí yìí kí ni wọ́n ń ṣe lọ́fíìsì náà ṣe bíbá rò ni wọ́n fi ń kò yé wọn ni ẹ má bínú sí. wa minan nasi àfa yìí dàkún man yashri nafsahu ibtigha'a mardatillahi. ara tádéhìyà tá a ṣe ara tádéhìyà sacrifice tá a ṣe ni pé kí ẹlẹ́kùn kárọ́ lọ́hùn sí ó di mẹ́ni. àti sọ́yà yín ẹ̀sìn ti nóòtì ẹ̀ iṣẹ́ ti kàn mí pé nóòtì ẹ̀ a ní ò sí àfa àmọ́ ní gbogbo secondary school wa àti primary school wa báwọn Arabic teacher bá ti rìtáyà wọ́n ń lọ lẹ́nu ààrẹ ní replace ẹ̀ mọ́ ẹ̀sìn lẹ́ẹ̀sì Ọlọ́run bá yín sí.
àwọn ọ̀dọ́ àjámu yìí pọ̀ bẹ́ẹ̀ bá lọ bí òde kan nísìnyí ẹ máa kan àjámu ọtí ni àjámu ẹjá ṣe ìdílá kò ń bí yíhun náà àtọkùnrin àtobìnrin ọ̀kan tó ní nísìn ọmọ ọdún mẹ́ta ọmọ ọgbọ̀n ọdún ọmọ ogún ọdún ẹgbẹ́ kan ó hèwú ẹgbẹ́ kan ó dúdú yọpọ̀ ẹgbẹ́ kan láró funfun ìyá sì ń jáde sọ ẹgbànú yóò bà ọmọ jẹ́ yìí gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ọmọ yìí ti kàwé jù mí lọ ó ti kéwú jù mí lọ bọ́mọ ọ̀bá lẹ́lẹ́rù wàhálà ní òde ìṣòro tí wọ́n ń kìlọ̀ fún wa ń jọ́ kínní tí wọ́n ní àmọ̀sẹ̀ pati alẹ́ àwọn ọmọ pati alẹ́ ẹjọ́ òun ló ń bì yìí kí wọ́n á ní ti generation yóò bì. bàbá kiri ìlú káàkiri ẹ mọ̀ ṣe é mọ̀ ẹ ti tún ṣe é ṣe nísìnyí fa àwọn kan ránṣọ ẹ̀yìn tu àáfàá wa yìí justice ọlá ní bẹ lérí ìdòkó ńjọ náà nínú dáadáa tọ́lọ̀ ń gbọ́wọ́ yín ṣe àwọn ni wọ́n dájọ́ ní lọ́dún náà ẹ̀yin náà sì mọ̀ pé ẹ tara rẹ̀ sóríire ẹjọ́ dáadáa ni wọ́n dá wọ́n sì sóríire ẹ dákun ẹ má tún dá padà mọ́ torí ọlọ́run gbogbo nǹkan wọ̀nyí àmọ́ tọ́lọ́run ó bínú sí làáfi sọ́ra fáburú àtàṣàbùnàwó hayyinan wa huwa indallahi azim. gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà ọlọ́run ní wò yín máa wà lá àṣàánù gbogbo ń tẹ̀sẹ̀ ni ẹ má fi ilẹ̀ o sàárà tẹ̀sẹ̀ ni ọlọ́run láwọ́lá sùúyùkù lílé ìláyè rùkàùn wàmú màlátùn wàmúrùdì àtù lísìgárì rúdàù wàmú màlátù fílfàlátì rúdàù ṣùgbà alaykumul àdáàbò bí ẹ bá sì tàwọn tí ò kú ò lérí awọ láwọn àgbàlagbà wọn ni bí ẹ bá sì tàwọn tí wọ́n wà nínú igbó ni àwọn ẹ̀dá tí mo dá síbẹ̀ bí ẹ bá ṣe abiyamọ tí ń bọ̀ máa rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n alaykumul àdáàbòlẹ̀ àwùjáwò a máa fi ìyàtọ̀ lágbára mú yín kò tẹ àzábùlẹ̀ àdínà là gbádùn mọ́ yìí o. ọlọ́mọdé akùbárò òde o ọlọ́mọdé ojú nàìjíríà dé ẹ̀sẹ̀ àmìfà ìpínlẹ̀ wa ọlọ́mọdé ojú wa dé ìjọba wa ọlọ́mọba adarí wọn ọlọ́mọ tọ́ wọn sọ́nà àmín. bàbá alájí àgbà tọ̀ ní sàmà àtúnṣek Mustapha Muhammad Kamaluddin wọ́n ní a kí wa pé a kú ọdún àwọn afẹ́ sọ̀kalẹ̀ èyí tí wọ́n fi sọ̀kalẹ̀ ní ẹwọ́ bàbá wa ìmáàmù tuntun tó yẹ̀sẹ̀ dé. já alìbàṣírù tíliwàlìbàṣírì mubashiran. já alìbàṣírù tíliwàlìbàṣírì mubashiran. wàlìbàṣírì mubashiran. لقدوم أمن والأمان مبشرا لقدوم أمن والأمان مبشرا بشير الله àfáà wa Sheikh Muhammad Bashir Saleh mẹ́wàá tún sàbá àlálìkè àmà wọ́n tún sí Bashiru tún wá dé Allahu Akbar gbogbo ẹ̀yin àfáà wa lọ́sì ti kiri ilé yìí àfáà tọ́lọ̀ ní ọ̀tá rẹ̀ jáde Sheikh First Malami Ubandoma àti bàbá wa Mufti àti bàbá wa Grand Kadi bàbá Damazani wọ́n wá mú ìmáàmù lẹ́yìn lọ kí gbogbo ẹ̀yin àfáà ṣe rí ibi tí wọn ò bá dé wọn ò fojú dibẹ̀ bàbá àgbà nímọ̀lẹ́ ni wọ́n dé. Allahu Akbar jẹ́ alìbáṣírí bàbá jáde alìbáṣírí mubashira àfáà wa kò kéwú Bikudume amune bàbá wa nímọ̀lẹ́ wal amanu mubashara bàbá wa Gàmbàrí Bikudume bàbá wa Jánásì bàbá kò kéwú afẹ́ sọ̀kalẹ̀ náà afẹ́ sọ̀kalẹ̀ náà nù ní. jẹ́ alìbáṣírí alibarikọ̀lá sáájú ẹ̀dá yóò bá yín múlù lọ́wọ́. tili wal bashiri mubashira a pàdé Lansaru Islam. Bikudume amune nírọ̀lẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run. amanu mubasharu Bikudume amune wal amanu mubasharu máa dẹ̀la. ayakumullahu karim. àwọn àfáà wa ni wọ́n ń jòkó yìí. àwọn ni bí a bá sì ti jòkó tán subahana ló kù kí n lọ kí wọn ló kù. Allahu akbar. jẹ́ alìbáṣírí tili wal bashiri mubashira bó ṣe wá náà nù. Bikudume amune
الأمان مبشر بقدوم أمني فالأمان مبشر. ẹ dákun àwọn bàbá wa àgbà bàbá wa ìmáàmù àgbà ní Màlẹ́ ẹ dákun ẹni adamallahu hayatahu adamallahu hayatahu bàbá ìmáàmù àgbà ní Gàmbàrí adamallahu hayatahu bàbá wa àgbà Jánásì adamallahu hayatahu bàbá wa àgbà Kòkéwù àáfà wa Rabbana adamallahu hayatahu adamallahu hayatakum adamallahu hayatahu wa saddadallahu khutakum amin wa kullu amin antum amin wa nahnu khalfakum bi khair amin àmín dáadáa amin. ẹ̀yin tẹ́ wà pẹ̀lú àwọn bàbá wa imam ẹ fi wọ́n lẹ̀ ẹ fa àwọn àgbàlagbà wa lẹ̀ ẹ fa àwọn àgbàlagbà wa lẹ̀ kátẹ́kùn ọ̀fẹ́ sí wọn kátẹ́kùn ọ̀fẹ́ sí wọn. alibashir walibashir mubashira ọlọ́run ò ṣe ikudumi amuni fal amanu mubasharun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ikudumi amuni fal amanu mubasharun. lásìkò yìí báyìí táǹkì àwọn àgbàlagbà wa àwọn bàbá wa ẹni ó bá gbé wò ní ọmọ kó wúwo ẹrù tí ń bẹ lérí wọn ó wúwo wọn ò ní fẹ́ ṣe yìí wọn ò ní fẹ́ ṣe tọ̀hún àárín ẹ̀yin àtọ́lọ́wọ́n Ọlọ́run ò ní jẹ́ dàrú àlùbáríkà ọ̀la ṣáájú ẹ̀dá akí bàbá wa àgbà ní Màlẹ́ bàbá wa àgbà ní Gàmbàrí bàbá wa Jánásì ẹkú rìn ẹkú tọ́jú mi Ọlọ́run bá san yín lẹ́san rẹ̀ bàbá wa Kòkéwù àárín ẹ̀yin àtọ́lọ́wọ́n ò ní dàrú níparí bàbá wa ìmáàmù tuntun nílùú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀ Ọlọ́run ṣe wọ́n lárúgbó ìmáà Ọlọ́run bá wọn máyè náà lọ́wọ́ àmín wọ́n ní gbogbo ibi tí wọ́n rántí déènì tí wọ́n ráyè déènì wọ́n mọ rírì yín o wọ́n wá ń sọ báyìí pé mọ́sálẹ́mẹ́tì àdàkùn fílẹ̀ àmọ́ pàdé Lanzaru sílá Ọlọ́run jẹ́ àjùrọ̀ lẹ́lọ níparí akírawa kú ẹkú ọdún bí ọba tún yàtọ̀ yóò máa dá sí ni subhana rabbika. bil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar. Allahu akbar kabir. Allahu akbar kabira. Àwọn bàbá wa ṣe ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ dákẹ́lì àwọn bàbá wa ọlọ́dà wa àwọn àfáà wa. Bàbá wa ìmáàmù àgbà ní Màlẹ́, bàbá wa ìmáàmù àgbà ní Gàmbàrí, bàbá wa Jánásì àgbà, àti bàbá wa Kòkéwù bẹ̀rẹ̀ àtàwọn bàbá wa ìmáàmù ní ọba ni wọ́n dé. Gbogbo àìsẹ́ bàbá yìí sì mú Ọlọ́run níjọ́ bàjẹ́, yóò bá tún máa yàtọ̀ yóò máa dá sí ni. Táwọn fi gbàsíkò Ọlọ́run sábà dúpẹ́ fún yín o. Gbogbo àṣẹ ilẹ̀sọ̀ olóore àti ayé àti ọ̀run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àti àsìkò yìí ilé ìfẹ́ sí kí ní bàbá wa ìmọ̀lẹ́ àgbà ní Sàró Ọlọ́run sàlékún dáadáa yín ní tẹ́ ìmú Ọlọ́run nígbà yẹn sí Ọlọ́run sábà yín ṣe o. Ọlọ́run Al-Qur'an nìkan wá sí ládìkò ìmọ̀ọ́mù rẹ̀ ní ìṣẹ̀ ní ti ọ̀rọ̀ wà láti wọ́n tẹ̀lé ìlànà. Akí ọ́fíìsì àwọn bọ́láńtà àwọn ni wọ́n aṣojú kọmandáàtì àwọn civil defence ní Kwara State ọlọ́mọdé àwọn pẹ̀lú ẹ̀yẹ ní ṣiṣẹ́ àmín àti olùkọ́ àdúrà jù báyìí lọ. Àti ìjàmọ̀ imam àwọn ìpẹ̀lú láti ṣe ẹ̀hẹ́ láì lọ bí àdáná Ọlọ́run tó ní ẹ̀mọ́ àdúrà ní ẹ̀mọ́ àdúrà àdé nígbà ẹ̀mọ́ Ọlọ́run ló ti fi àmì àti ọ̀rọ̀ yín.